wá fún mi nìkan mu pé èmi máa ń lo drug o pé kí n mú omi yẹn ní bottle water ló wà ok èmi nìkan mo mú kò sẹ́ni tó sọ pé kó mú rẹ̀ o. ìwọ nìkan. wà láìpàlẹ̀ ògùn ọlọ́run tó dá mi rí mi ní parọ́. inú àwọn ọmọ nàìjíríà kò dùn sí ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ èyí tí wọ́n dá fún Sam Larry àti Naira Marley pé wọn ò ní òun ṣe o pẹ̀lú ikú tó pa Mohbad. ilé-ẹjọ́ magistrate èyí tó wà ní Yaba, Lagos òun náà ló sọ wípé Sam Larry, Naira Marley, Primeboy pẹ̀lú Babatunde èyí tó jẹ́ máníjà Mohbad wọn lòun ṣe o pẹ̀lú ikú tó pa Mohbad. nígbà tí wọ́n sọ pé ẹni tẹ́jọ́ nọ́ọ̀sì èyí tí Ayọ̀bámi Sodiq èyí tó jẹ́ ọ̀rẹ́ Mohbad pè nígbà tí a gbọ́ pé ilẹ̀kùn ọkọ̀ òun náà ló mú Mohbad lọ́wọ́ tí ẹ̀jẹ̀ sì ń tọ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ òun náà ló wá sọ wípé òun lòun pé nọ́ọ̀sì yìí láti wá tọ́jú Mohbad. òun náà ní ilé-ẹjọ́ sọ pé àwọn méjèèjì sì lẹ́jọ́ jẹ́ nípa ikú tó pa Mohbad. irú èèyàn wo ni Mohbad yìí? báwo ni Mohbad yìí gan ṣe jẹ́? a bí ìlérí olúwa Mohbad ní ọdún 1996 èyí tó sì kú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023. orúkọ táwọn èèyàn mọ̀ sí èyí tí ó fi máa ń kọrin rẹ̀ òun náà ni Mohbad. ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó máa ń kọ orin. òmíràn tún ni pé ó jẹ́ nìkan tó máa ń kọ orin sílẹ̀. àtúngbọ́ pé ó jẹ́ni tó máa ń fi orin ṣeré tá a mọ̀ sí rapping. nígbà kan rí òun náà ni ó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Naira Marley láti máa kọrin papọ̀ èyí tí wọ́n pè ní Marlian Record. òun náà ló darapọ̀ mọ́ nígbà náà pẹ̀lú Naira Marley tó wá di pé nígbà tó di 2022 òun náà ni ó kúrò ní Marlian Record yìí. orin tó wá gbé sáyé èyí tó gbé sí gbangba òun náà ló pè ní Pọ̀nmọ́. orin èyí gan nínú àwọn èèyàn sì dùn sí. lẹ́yìn èyí ló kọrin kan tán pè ní Feel Good. lẹ́yìn èyí ló kọrin kan tán pè ní Ta ló sọ pé kò pọ̀kẹ̀. léyìí tó sì ṣe ẹ̀dá rẹ̀. àwọn orin yìí gan la gbọ́ pé ó jẹ́ kó wá sí gbangba wálíà táwọn èèyàn sì mọ̀. nípa bẹ́ẹ̀ ló sì gba àmì ẹ̀yẹ ní 2020 gẹ́gẹ́ bí ẹni tó mórin kọ torí ẹ̀ sì dùn létí pẹ̀lú àwọn iyọ̀ àti magí tó máa ń fi sí orin rẹ̀. ìlérí olúwa Ọládìméjì Alọ́ba yìí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìmọ́lẹ̀ òun náà la bí nílùú Èkó ní ọdún tá a dárúkọ ṣáájú ìyẹn ní ọjọ́ 8 oṣù kẹfà ọdún 1996 lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì kú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 nílùú Èkó náà ni ọmọ ọdún 17 ni kó tó di pé ọlọ́jọ́ dé. ọ̀dọ́mọkùnrin yìí gẹ́gẹ́ bí ẹ̀bùn tó ní la gbọ́ pé ó fẹ́ràn láti máa kọrin kan tá ń pè ní Afrobeat àti orin tá ń pè ní hip hop pẹ̀lú Afropop àtorin tí wọ́n ń pè ní Amapiano. ojú iṣẹ́ rẹ̀ tó fẹ́ràn láti máa ṣe jù ó ní òun pẹ̀lú láti máa kọrin tàbí láti máa kọ orin sílẹ̀. ó fẹ́ràn láti máa darí orin tó ṣe èyí tó gbé sí gbangba wálíà òun náà lèyí tó pè ní Ìmọ́lẹ̀. orin Ìmọ́lẹ̀ yìí ló sọ di gbajúgbajà ìyẹn ní ọdún 2020 táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí í tẹ̀lé. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe orin kan tá a pè ní Pọ̀nmọ́ ìyẹn ni pé kájọ bára ẹni ṣe ká sì lè fara wa sókè. nínú èyí tó ti fi Likesh àti Naira Marley hàn nínú orin rẹ̀. Mohbad yìí la gbọ́ pé ńṣe ló gbẹ̀mí ẹ̀yẹ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ní 2021 nítorí àwọn orin rẹ̀ yìí. ìgbé orin rẹ̀ kalẹ̀ ọgbọ́n tó wà nínú rẹ̀ pẹ̀lú ohun ẹnu rẹ̀ tó dàbí iyọ̀ òun náà làwọn èèyàn ṣe fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀. lójú ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ń fi orin èyí tó jẹ́ ọ́díò sí òun náà ni wọ́n fún ní ipò 21 ìyẹn tá a mọ̀ sí Audiomack Top 21 Afro Artist ní ọdún 2021. nígbà tó di 2022 òun náà ló fi orin kan jáde o èyí tán pè ní Pix Production tán sì tún sí ẹ̀dá rẹ̀ ìyẹn remix ẹ̀. ó wá di gbajúgbajà ẹni tí wọ́n mọ̀ káàkiri ní 2021 àti 2022.
orin tó ṣe yìí èyí tó pè ní ìmọ́lẹ̀ orin ọ̀hún náà ló tàn mọ́lẹ̀ sínú ayé ẹ̀ táwọn èèyàn sì fi mọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àtòkè òkun. Ohun tá a gbọ́ ni pé wàhálà Naira Marley àti ìṣubú rẹ̀ àti ìbẹ̀rẹ̀ ikú rẹ̀ ó ní fi ṣe pẹ̀lú bí ó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tá a pè ní Malian Record Award níbi tí wọ́n ti ń gbé orin jáde òun náà ló sì fà á tó fi jẹ́ ṣe wípé Naira Marley nígbà náà ó jẹ́ àfúrásì gẹ́gẹ́ bí ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú ikú tó pa Mohbad ṣùgbọ́n nígbà tó darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ìyẹn Malian Records World ìgbà yẹn òun náà ni ó wá di mímọ̀ tó di gbajúgbajà káàkiri ayé. Ó ti kọrin nígbà kan rí pẹ̀lú Naira Marley pẹ̀lú Likesh nígbà tí Naira Marley òun sì dúró gẹ́gẹ́ bí executive producer lẹ́ni tó gbówó ń kalẹ̀ pé kó ń tẹ̀síwájú láti máa ṣe. Orin ọ̀hún la gbọ́ pé ó ní í ṣe pẹ̀lú 8 tracks yẹn ni pé orin ọ̀hún tó ìdá 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ ṣe nígbà náà. Ṣùgbọ́n nígbà tó di oṣù kejì 2023 ní àjọ tó ń rí sí egbòogi olóró National Drug Law Enforcement Agency NDLEA òun náà ni wọ́n mú Mohbad pẹ̀lú Sinoliski àtàwọn 4 míì wípé wọ́n ní í ṣe pẹ̀lú wọ́n ń so ohun tó ní í ṣe pẹ̀lú egbògi olóró nígbà náà. Ó ní wọ́n sì kó àwọn èèyàn wọ̀nyí ní agbègbè Lẹ́kì. Nínú fọ́nrán tí wọ́n fi síta ńgbà náà òun náà ló ṣàfihàn rẹ̀ bí àwọn àjọ yìí ṣe ń na Mohbad àti àwọn èèyàn míì tó wà ńbẹ̀ ní àlùbami epo. Òun náà ni wọ́n fi nà wọ́n ìyẹn ní àárọ̀ ọjọ́ Thursday náà ní ìlú Èkó ìyẹn òní ní Lẹ́kì. Àwọn àjọ tí wọ́n ń rí sí egbògi olóró yìí wọn ò sọ pé àwọn ò lọ, wọ́n ní òótọ́ ni láti iléeṣẹ́ àwọn làwọn ti lọ síbì kan tá ń pè ní Ìdádó Estate èyí tó wà ní Lẹ́kì. Wọ́n ní ohun tí wọ́n mú wọn fún ó ní fi ṣe pẹ̀lú egbògi olóró gbígbé pẹ̀lú àwọn èèyàn tó wà ńbẹ̀. Wọ́n sì sọ pé wọ́n rí egbògi olóró nínú mọ́tò àti nínú yàrá wọn nígbà tí wọ́n débẹ̀ nígbà náà. Ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti àwọn àyẹ̀wò òun náà ni wọ́n dá Mohbad sílẹ̀ láti máa lọ ilé rẹ̀ láyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n ojú àpá ò lè jojú ara mọ́. Ó sọ nígbà náà ó ní wọ́n ń nà òun gidi ni o. Nígbà náà làwọn kan ti ń fojú sùn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ó ṣeé ṣe kó wá látọwọ́ Naira Marley. Lẹ́yìn ìgbà tí eléyìí ṣẹlẹ̀ ńgbà tó di October 5, 2022 òun náà lọ sọ pé òun ò bá Naira Marley ṣiṣẹ́ mọ́ o pé òun fẹ́ yà kúrò ní Malian Record láti lọ dá dúró àti láti máa kọrin níbòmíì. Mohbad la gbọ́ pé ó fẹ̀sùn kan Naira Marley nípa bó ṣe máa ń ṣe òun nípa bó ṣe máa ń dákùkù lájà mọ́ òun nígbà tó òun ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Òun náà ló wá wò pé àfi kóun kúrò lábẹ́ rẹ̀ kóun sì lọ dá dúró lọ́nà ara tòun. Ó ní ara ń tó bò nínú ni pé kán máa yí àwọn mánéjà kán máa change àwọn mánéjà pààrọ̀ mánéjà fóun kò tún un lọ́rùn bẹ́ẹ̀. Nítorí èyí ó pinnu láti kúrò ní ọ̀dọ̀ Naira Marley ìyẹn tó ti wà tẹ́lẹ̀ tẹ́ ń pè ní Malian Record. Nígbà tí àwọn yòókù rẹ̀ gbọ́ la gbọ́ pé wọ́n dídùndú ìyà fún nígbà náà. Àìsàn línà tí wọ́n sì ná ń gbà náà la gbọ́ pé ó dá àìsàn sí lára. Gbogbo nǹkan wọ̀nyí òun náà ni ó sodo sí ara Mohbad. Ṣá wa lè sọ pé ìyà tí wọ́n fi jẹ nígbà náà àbí ká sọ pé ilẹ̀kùn ọkọ̀ tó mú lọ́wọ́ tí ẹ̀jẹ̀ dà lára rẹ̀ àbí ká sọ wípé abẹ́rẹ́ tí wọ́n fún nígbà náà òun náà ló ṣokùnfà okùn ẹ̀mí ẹ̀ tó já lójijì. Òun náà ni ilé ẹjọ́ ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ báyìí o. Ìdájọ́ sì ń lọ lọ́wọ́. Ìdí rẹ̀ tá fi sọ pé kí nọ́ọ̀sì àti ọ̀rẹ́ rẹ̀ èyí ò ní tọ́lọ pé nọ́ọ̀sì àwọn méjèèjì wọ́n lẹ́jọ́ jẹ́ pẹ̀lú ìjọba títí di àkókò yìí. N tó pa Mohbad òun náà ni kò tí ì di ohun tán fìdí rẹ̀ múlẹ̀ nítorí pé àwọn dókítà tí wọ́n ní ká ṣe autopsy wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ara Mohbad ti jẹrà pé ó pẹ́ nílẹ̀ púpọ̀ kó tó di pé wọ́n ní káwọn ṣe autopsy. Nípa bẹ́ẹ̀ àwọn ẹ̀yà ara kan wà táwọn ò rí wò èyí tí ò sì fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan báyìí ló ṣokùnfà
ikú Mohbad kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí ò lágbára Ọlọ́run tún gbọ́ wa lọ́jọ́ míì ọjọ́ rẹ o àwa láà máa wá èyí náà láàsì máa bá ire o ire kàbìtì. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. àti retí rẹ̀ o. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. ó bàbá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. bàbá wa sọ̀rọ̀ ká lè ìjìnlẹ̀. mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí sí. bàbá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.